mo tún kí wa káàbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn àti òwe Yorùbá bọ̀ wọ́n ní àwọn èèyàn mẹ́ta kan ní òṣèré bá gbèlú. Ẹnì kìíní ni adákẹ́mọ̀ fọhùn àmọ́ tẹni tí ń ṣe. ẹnì kejì owó sùn kọ́rọ̀ ó bàjẹ́, ó mọ̀ pé nǹkan ń bàjẹ́ lọ kò sì ní sọ̀rọ̀. ẹnì kẹta ó ní ọ̀rọ̀ ò tí ì dé bí ó fẹ́ dé. fẹ́ bá tiẹ̀ pé ẹ jẹ́ ká ṣàtúnṣe kínní ìfẹ́ á ní fi wọ́n lẹ̀ kí wọ́n bára wọn fà á. ọ̀rọ̀ ò tí ì dé bí ó fẹ́ dé. nígbà ọ̀rọ̀ bá wá bàjẹ́ ta ní ṣe bí mo wí bẹ́ẹ̀ kí ló wí. kì í ṣe gbogbo ìgbà láàfin máa wo ibi tó bá kù díẹ̀ káàtó sí. báwọn èèyàn kan bá ṣe dá ẹ jẹ́ ká kí wọn ká lù wọ́n lọ́gọ ẹnu. mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ó dàbí ẹni pé wọ́n mọ̀ ti fòpin sí gbogbo mo jù ọ́ jù mí. wọ́n ti kéde bàbá wa Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí ikú aláṣẹ òrìṣà ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì gẹ́gẹ́ bí alágbàfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pọ̀ ní ìdarí ètò gbogbo lọ́balọ́ba ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú Sultan Sokoto. eléyìí túmọ̀ sí wípé kó chairman fún gbogbo ọba ní Nàìjíríà. wọ́n sì ti sọ pé ní abala ọ̀dọ̀ wa ń bí o bàbá wa Ọọ̀ni òun ni alága lọ́balọ́ba léyìí tí ò yọ ikú bàbá yèyí náà sílẹ̀. ó dúpẹ́. èkejì ní àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀. mo bẹ̀rẹ̀ lórí bàbá wa ìwé adó kábíyèsí ẹbọ rẹ̀ á fún ètùtù rẹ̀ á gbà ìwé rẹ̀ á dọ̀run. bàbá sọ ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ lẹ́nu àgbàlagbà. wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ pé àgbàlagbà ní o ẹ̀yin náà la sì ń wò kò gbọ́dọ̀ bàjẹ́. ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ lẹ́nu àgbà nìyẹn. ó dúpẹ́. mo kí bàbá wa ẹlẹ́rìnmọ̀ Dr. Ajayi Michael Arówótawáyà fún ipa àti àlàáfíà tẹ̀ ń ṣe láàrin àwọn bàbá wa. òdí òní máa dìgbà ṣùtọ́rẹ́ aṣòwò ọ̀kẹ́là. ó tiẹ̀ kí yẹ kú oríire ti àbánsádọ̀ eléyìí tí yunifásitì Ìlọrin tí wọ́n fi ń ṣe omi yágùn nínú dáadáa. ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Lára àti Ìlara Ẹ̀pẹ́ àti àwọn ọba tí wọ́n jọ rin ìrìn mi ò mórúkọ àwọn ọba tó kù ẹjọ́ ẹ má bínú. ọmọ alára mọ́kọ àpàṣà ọmọ akọ̀sà fẹ́lòmíì ìfẹ́já ọmọ akọ̀sà kọ́sà ọ̀pá rere ọmọ ẹni ìnáwó ọjọ́ kejì abìnáwó àtà ọmọ onílé owó ọlọ́dẹ̀dẹ̀ ọ̀la ọmọ ọba lùfọ̀. ẹ ṣé bàbá á dẹ̀yìn lọ́rùn á ju yín ṣe. mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ èrò ìbàrú ọmọ òjòlùjápẹ́ ará àbàlú ọmọ òjòlùpẹ̀rin ọmọ arígàngán pẹ̀lú ẹ̀jọ́ kábíyèsí ẹ ṣé. wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá ikú bàbá yèyí lẹ́yìn tí wọ́n bá wọn sọ̀rọ̀ àlàáfíà lórí tó wà láàrin àwọn àti Ọọ̀nìrìṣà. wọ́n tún gbé fóònù wọ́n pe bàbá Ọọ̀ni àwọn méjèèjì tún jọ sọ̀rọ̀. bó ti yẹ kó rí nìyẹn ó fi hàn pé pásítọ̀ ní lóòótọ́ kò yà wá lẹ́nu. bẹ́ẹ̀ ni mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Jókòtọ́lá olójúdò ti ìlú Ọ̀ṣun Aláyémọrẹ́ kábíyèsí ọmọ àgà ọmọ Ọ̀ṣun ọmọ Olúkúnmọgbẹ èrò òdú ọmọ àjípè ọmọ ajílẹ̀pínrín idẹ ọmọ àká arógun dábì ilé àkákọ́sẹ́nu wá dàbí tìmí ogun ọmọ ọba lù inú yín á dùn ọkàn yín á balẹ̀. ẹ rí i pé lọ́jọ́ tí bàbá tún ń gbadé wọ́n tún sọ kọ́mẹ́ńtétọ̀ tún sọ àwọn ọ̀rọ̀ tó mú ìwúrí wá tó sì mú àlàáfíà wá lágbára Ọlọ́run tẹ́ ò ní gbóná mọ́ yín. Olúfàdé bàbá Peter ẹ̀mí yín á gùn ọkàn yín á balẹ̀. Àrẹ̀mọ Ọbàtálá ọmọ Kẹ̀ẹ́làgbáró nílé Olúfọ́n ẹ ṣé ẹ kú àtúnṣe. mo wá ń dúpẹ́ ní pàtàkì lọ́wọ́ kábíyèsí ọba Màkàmà Olówu ti Kúta ọmọ amọ́lẹ́sẹ̀ lídé àlárì ọmọ ajífẹ́gbéṣeré ọmọ ọba ńlẹ̀ arọ́ ọmọ abẹ́wìrì kọ bí òjé ọmọ ewé yìí jẹ́wé ọmọ egbò jẹ́gbò ọmọ kányánrin. bàbá ṣe gudugudu méje ó sì ṣe yàyà mẹ́fà lórí kálàáfíà lè wà. àwa tí a bá wo àwòrán ìgbà tí ikú bàbá yèyé lọ kí wọn bàbá yìí ò fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. ṣé rí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ tá a máa yà àyàn lẹ́nu. bàbá yìí sójà ni bàbá ló yẹ kó máa da gbogbo ẹ̀rù ká wá máa béèrè pé kí ló ṣe káwọn kan ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé sójà ni ó ti gba abẹ́rẹ́ sójà ó yan ti fún lábẹ́rẹ́ ajá bóyá àbọ̀n ti bà lórí. ṣùgbọ́n bàbá yìí olóòótọ́ ni ó ń wá ìdàgbàsókè ilẹ̀ ó tu òjíire. bàbá sọ̀rọ̀ kan lọ́jọ́ náà wọ́n ní kò sí powerful ọba mọ́ influential ọba ló wà. bàbá ọ̀wọ́ adé mo fẹ́ kẹ́ kíyèsí ọ̀rọ̀ yẹn. ọba kan ò lè sọ pé ẹ lọ bẹ́rí ẹ̀ gbé wa mọ́. ń tẹ́ ẹ rí ní Canada ń la fẹ́ rí ń bí ìtẹ̀síwájú la fẹ́ rí. ẹnìkan wá dáhùn ó ní ojú bàbá ọ̀wọ́ adé a máa le a nílò rẹ̀ bàbá jagunjagun ní ọmọ akọni sì ní ọmọ akẹni yín. ṣe rí pé bí Ọlọ́run ò bá gbàkóso ìpàdé tí Olówu Kúta pè tí kábíyèsí Olówu Kúta pè ìbádí nǹkan míì bóun ní bá ti rí kan tó náà pààyàn bẹ́ẹ̀ yẹn. bàbá ẹ nílò láti bá àwọn tó ń tẹ̀lé yín sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ọmọ ìyá ìsọkúsọ ni. wọ́n lójú bàbá ń lé bẹ́ẹ̀ ni ọmọ Ọ̀rànmíyàn ni ojúpọ́n kókó mọ̀fọ́ afàìrẹ́ ni bájà tí ìwò gírí kọ̀rọ̀. ṣùgbọ́n bàbá a nílò yín a nílò ìgboyà yín a nílò ojú tó le ojú tó pọ́n yìí a nílò rẹ̀. ǹjẹ́ ajá mọ̀ pé Ọ̀yọ́ ilé wà ń bẹ̀ níbi tí àwọn Fúlàní tí wọ́n ti lé ìran wa kí n sọ pé ìran wa torí pé ọmọ òtù ní gbogbo wa níbi tí wọ́n ti lé ìran wa tó sì jẹ́ pé dìísìn wọn wà ń bẹ̀
ọrọ̀ ajé wà ń bẹ̀ bàbá, ọrọ̀ ajé àlùmọ́nì ilẹ̀ tí Ọlọ́run fún wa, àwọn kan ni wọ́n mọ̀ fi ń ṣe ọrọ̀ jẹ. Bàbá wa àná wọ́n gbìyànjú lórí ibẹ̀ yẹn láti rí i pé kò di ibi tí àwọn ibùdó kírímínà tí wọ́n máa lò, ṣùgbọ́n ìwọ̀n lágbára wọn mọ̀. Àkókò ti tó, ẹ pé àwọn ọba aládé jọ, ẹ pé àwọn ọmọ òtù jọ. Mo jẹ́rìí bẹ́ẹ̀ bá pé bàbá ìwé adó, tẹ́ ẹ pé Abẹ́òkúta, tẹ́ ẹ pé àwọn lọ́balọ́ba, ẹ ti lẹ́nu ń bẹ̀ o níbi tí Ọ̀ọ̀nìrìṣà bá lè wọ̀. Bóun ni bá ti rí Ọ̀ọ̀nìrìṣà wà níwájú ẹ̀yìn tó bá wò báyìí kó máa wà láàfin, kó máa wò kú bàbá yèyí. Ọwọ́ òsì tó bá wò báyìí kó máa wà láké, ẹ̀yìn tó bá wò kó máa wo gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Kẹ́ ẹ wá lọ, kẹ́ ẹ pé minister for tourism pé n tẹ́ ẹ fẹ́ ń bì yìí rè, kẹ́ ẹ pé minister for mines and power pé àwa ló ní bíi ohun tá a fẹ́ rèé. Bóun ni bá ti rí kábíyèsí. Ẹ má gbàgbé o pé orórì àwọn baba ńlá wa kan wà ń bẹ̀ o, àwọn baba ńlá wa kan a sin wọ́n síbẹ̀. Yorùbá ò fi orórì ṣeré o, ó ta kókó ká dìde. Yàtọ̀ sí eléyìí, àwọn nǹkan tá a lè pè ní tourism wọ́n kún bẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan, ṣùgbọ́n kò lè ṣeé ṣe o níbi tí kò bá ti sí ìfọwọ́sowọ́pọ̀, níbi tí ò bá ti sí ìfẹ́. Bàbá ẹ jáde pẹ̀lú agenda, ẹ jáde pẹ̀lú ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún òtù òjìire, ẹ jáde pẹ̀lú ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá, ẹ jáde pẹ̀lú ohun tẹ́ ẹ fẹ́ ṣe, kí ni plan yín, kí ni program yín, ẹ gbé sílẹ̀ fún àwọn kábíyèsí aláyé wọ̀nyí. Àtijọ́ ni wọ́n ń fàgbẹ́ jọba, technocracy pọ̀ nú wọn, nú àwọn tó jọba ní ìsìn, engineer wà ń bẹ̀, doctor wà ń bẹ̀, captain of industries wọ́n wà ń bẹ̀, tó jẹ́ pé nígbà tẹ́ bá gbé kalẹ̀ n tí mo mọ̀ rò rè nígbà tẹ́ bá fi máa ya ọ̀dọ̀ ọba 4-5 tẹ́ ẹ máa pe ìpàdé tàjọ tó nírònú. Jẹ́jẹ́ mọ̀ pé iṣẹ́ àtòsí tó gbòde yìí á kúrò ń bẹ̀ lékè gbogbo rẹ̀ tí àwọn akógunjà ló bá kógunjà ilẹ̀ òtù òjìire. Jẹ́jẹ́ mọ̀ pé wọ́n lè gba Old Ọ̀yọ́ empire, Old Ọ̀yọ́ site, wọ́n lè gbà wọlé sí wa lára torí pé kò sí lábẹ́ àkóso wa báyìí tá a bá ń parọ́ ni. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Kó lè dá làwa wà fún o, ṣùgbọ́n àní yé òótọ́ sọ. Èyí tá a bá sọ tó bá kù díẹ̀ káàkiri, ẹ̀rọ tó lódùmarè mọ́ wa lára. Ẹ mọ̀ yìí pé kó lè dá nígbà míì kégbò tó jiná, àgbò tí ó mú ẹ̀jẹ̀ jáde, àgbò tí ó dùn elégbò, ṣùgbọ́n kì í ṣe pa akórìíra elégbò, a fẹ́ràn rẹ̀, akẹ́kẹ́gbò ọ̀sán ni. Mi ò pè yín lélégbò, ṣùgbọ́n tí mò ń wí ni wípé ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Àwọn ọba kan ti ṣe tán láti mú ìfẹ́ wà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ṣe lábẹ́nú tá a lè mọ̀, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú kó dáa, Ọlọ́run mọ̀ yín o. Gbogbo ẹ̀yin orí adé, gbogbo ẹ̀yin ọrùn lẹ̀, lágbára Ọlọ́run ilé tiyín náà ò ní bàjẹ́. Ilẹ̀ Yorùbá ò dára o. Ẹ má gbàgbé ètò wa tó ń lọ lọ́wọ́. Ẹ ràn wá lọ́wọ́, ẹ kún wa lọ́wọ́, yóò dára fún gbogbo wa. Ẹ ṣé o.